káàbọ̀ sí ìkànnì Yorùbá Gidi News. Yorùbá Gidi TV. Ó yá o. Ibì kan bẹ tó o gbọdọ̀ mọ́ wò. Wo àwọn ìròyìn, wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà, nílẹ̀ Yorùbá. Ibo ni pọ̀npọ́n dé dúró? Farabalẹ̀ máa wò ó. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo, nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí subscribe sí. Yorùbá Gidi TV. Ìjọba Nàìjíríà mà tún ti gbéṣẹ́ rẹ̀ dé o. Èyí lọ̀rọ̀ tó ń tẹnu ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ilẹ̀ yìí jáde lọ́gán tí wọ́n gbọ́ nípa ìlànà tuntun tí báńkì àpapọ̀ ilẹ̀ Nàìjíríà gbé kalẹ̀ pé bẹ́nikẹ́ni bá fẹ́ gba owó ní báńkì, onítọ̀hún ò ní lè gbà ju 20,000 náírà, ìyẹn 20,000 naira lọ lójúmọ́. Bẹ́ẹ̀ sì rèé, bó jẹ́ pé ọ̀dọ̀ oní POS lẹ́yìn lónítọ̀hún tún lọ, kò ní lè gbà ju 100 náírà lọ lọ́sẹ̀, tó túmọ̀ sí pé àti di ATM àti POS àti báńkì 20,000 náírà péré ló lè gbà lójúmọ́. Lọ́sẹ̀ kan 100 náírà péré ló lè gbà. Ìlànà àtòfin tuntun. Báńkì àgbà ilẹ̀ yìí CBN ló ti kéde pé èèyàn ní lè gbà ju 100 náírà 100 naira lọ lọ́sẹ̀ lẹ́nu káńtà ní báńkì, ṣùgbọ́n bó bá jẹ́ pé àwọn lájọ-lájọ tàbí iléeṣẹ́ ló fẹ́ gba owó jáde, 500,000 naira péré ni wọ́n lè rí gbà jáde lódìdí ọ̀sẹ̀, bí ó ti wù kí iléeṣẹ́ ọ̀hún tàbí àjọ náà kó tóbi tó tàbí kéré tó. Ó sì tún fìdí múlẹ̀ pé kódà bó bá jẹ́ pé ìdí POS ló ti fẹ́ gba owó, 20,000 naira péré ló lè rí gbà lóòjọ́. Àṣẹ yìí yóò sì fìdí múlẹ̀ gbérasọ bẹ̀rẹ̀ láti ọjọ́ 9 oṣù kínní ọdún 2023 tá à ń wò lọ́ọ̀kan yìí. Àṣẹ yìí wáyé ní bí báńkì àpapọ̀ ilẹ̀ wa ṣe ń gbáradì láti mú àyípadà bá owó náírà tí wọ́n fẹ́ sọ di tuntun bẹ̀rẹ̀ láti ọ̀sẹ̀ tó ń bọ̀, ìyẹn bẹ̀rẹ̀ láti ọjọ́ 15 oṣù kejìlá ọdún 2022 yìí. Ẹ̀wẹ̀, àlàyé nípa béèyàn yóò ṣe lè gba owó jáde láwọn báńkì Nàìjíríà lẹ́nu ATM àti níbùdó POS lọ báyìí. Bí o bá fẹ́ gba owó kọjá iye tíjọba là kalẹ̀, ìyẹn 100,000 naira lọ́sẹ̀ fún orí kọ̀ọ̀kan tàbí 500,000 naira lọ́sẹ̀ fún ẹgbẹ́, àjọ tàbí iléeṣẹ́, wà á ní láti san owó ìdá 5% lórí 100,000 naira, 100 owó náírà, àti ìdá 10% lórí 500,000 naira, ìyẹn 100 owó náírà. Bí ó bá jẹ́ pé check ìwé sọ̀wédowó ni wọ́n fẹ́ fi gba owó ọ̀hún kò gbọdọ̀ kọjá 50 náírà, 50,000 naira. Bó bá jẹ́ láti ẹnu ATM ló ti fẹ́ gba owó, ó lè rí gbà ju 100,000 naira lọ fún odidi ọ̀sẹ̀. Ìyẹn ni pé 20,000 naira nìkan ni ó lè rí gbà lójúmọ́. Tún wá farabalẹ̀ gbọ́ ọ. Bí o bá gba 20,000 naira láàárín ọjọ́ 5 nínú ọ̀sẹ̀, á jẹ́ pé o ti gba gbogbo owó rẹ fún ọ̀sẹ̀ yẹn nìyẹn. O ò ní láǹfààní láti lè gba owó lẹ́nu ẹ̀rọ mọ́ fún ọ̀sẹ̀ náà. Bó bá sì jẹ́ pé o gba owó yìí láàárín ọjọ́ 5 nínú ọ̀sẹ̀, àfi kí o ní sùúrù títí tí ọ̀sẹ̀ tuntun míì yóò fi dé. Síwájú sí i, owó náírà tí yóò ga jù lọ tẹ́ ó máa rí gbà látẹnu ATM ní 200 naira, nítorí pé 200 naira ni owó náírà tó ga jù lọ tí wọ́n máa kó sínú máṣíìnì tí ń pọwó. Lóòótọ́ o, bí ò nídìí obìnrin kì í jẹ́ kúmólú. Àǹfààní wà nínú ìlànà yìí, àmọ́ ṣá ewu ń bẹ níbẹ̀ pẹ̀lú.
dọ́là tọ́ọ̀ṣì. ìrọ̀rùn ti dé ẹ wá bá wa yọ̀ ẹ bá wa jó. iléeṣẹ́ kan àlọ́tọ̀ tó ń ta jíjẹ mímu. aṣọ wíwọ̀ ohun èlò ìtọ́jú ilé. ilẹ̀ fẹ́ ní Naija tàbí l'Amẹ́ríkà. dọ́là tọ́ọ̀ṣì lẹ pé kí á wá jẹ́. dọ́là tọ́ọ̀ṣì ni o. ó kárí láyé ọmọdé yìí Dollar Touch International tó kárí ayé kílẹ̀ ń fẹ́ lọ́dọ̀ wa tẹ́ ò rí tilẹ̀ yìí ní tàbí tókè òkun ẹ jẹ́ ká mú láti bí oúnjẹ tá à ń jẹ àwọn jíjẹ tilẹ̀ òkèèrè tó ń ti ìlú United States of America wá irú ráìsì wo lẹ fẹ́ tẹ́ ò rí basmati rice delta rice caroline rice brown rice àti pa excellent rice ẹ̀wà tí wọ́n ti bó náà wà tẹ̀lé fi ṣàkàrà àti mọ́mọ́ àwọn oúnjẹ tilẹ̀ wa ń kọ́ èlùbọ́ ṣakítì kì í bàjẹ́ èlùbọ́ gẹ̀dẹ̀ tó gbó gàrí tó ṣe tẹ̀lẹ́bà tó tún ṣe mu òróró lóyìnbó àti pupa ilẹ̀ wa pọ̀mọ́ ìjẹ̀bú tó ṣara lóore àwọn ohun mímu ẹlẹ́rìndòdò lóríṣiríṣi soda drinks tá à ń pè ní minerals àti ensure drinks tó dáa fáwọn àgbàlagbà imported fruit juice lóríṣiríṣi cranberry juice tó ń fọ kíndìnrín fọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ inú ara oògùn 1AD tó ní èròjà vitamin nínú fún àgbàlagbà àti tọmọ kékeré lọ́kùnrin àti lóbìnrin ìpápánu ìpápátẹ̀ lọ́lọ́kan òjọ̀kan fáwọn ọmọdé àtàgbàlagbà candy chocolate coconut chinchin banana chinchin pẹ̀lú wheat chinchin fáwọn tí kò nífẹ̀ẹ́ sí flour àtúnlẹ̀ supply yín níbi ayẹyẹ ìnáwó yòówù kẹfẹ́ ṣe ní Dollar Touch à ń ta àwọn aṣọ wíwọ̀ ìgbàlódé fọkùnrin àtobìnrin aṣọ wíwọ̀ fáwọn ọmọdé látọmọ ọdún kan sọmọ ọdún méjìlá a year to 12 years old trousers polo shirts skirt and blouse gown underwear lóríṣiríṣi fún takọtabo singlet boxers brazier àtàwọ̀tẹ́lẹ̀ àwọn obìnrin lọ́lọ́kan ọ̀jọ̀kan àwọn bàtà ramanda quality fancy shoes tí ò lẹ́lẹ́gbẹ́ Dollar Touch lẹ́yìn tí rí gbogbo ẹ̀ o àwọn ohun èlò ilé lọ́lọ́kan ọ̀jọ̀kan ohun èlò ilé ìdáná ohun èlò ilé ìwẹ̀ lóríṣiríṣi imported dé gbogbo wọn láti ìlú USA ìpàrọ̀ olóòórùn dídùn lóríṣiríṣi Aviron perfume body spray cosmetics tissues paper towel body cream àwọn wigs lóríṣiríṣi àtàwọn ohun àmúṣaralóge mìíràn ní títà láàfin ara wa Dollar Touch ń gbìyànjú o wọ́n ta diagnosing machine tá a fi ń ṣàyẹ̀wò ìtọ̀ ṣúgà ẹ̀jẹ̀ ríru ìfúnpá gàgàrà àtàwọn àìsàn mìíràn tó ń bàgọ́ ara fínra body massage machine wà tá a fi ń tora walker bike fáwọn arúgbó kẹ̀kẹ́ àwọn ọmọdé ògbẹ́yìn monitoring machine tí ó mọ tayín lólobó pa àwọn ọmọ yín ti jí ìlédìí àwọn arúgbó àti tọmọ kékèké diapers ó pọ̀ nílẹ̀ bàbẹ̀dọ̀ ní ti ẹ̀bùn lọ́lọ́kan ọ̀jọ̀kan ẹ̀bùn ọjọ́ ìbí ẹ̀bùn ìgbéyàwó ẹrù ìdáná àtẹ̀bùn yòówù kẹ́ lè nílò ẹ kàn sí wa ní Dollar Touch a tún lè bá yín mú aṣọ ẹbí àǹkó fún ìnáwó tàbí ayẹyẹ yòówù kẹ́ fẹ́ ṣe yálà ní Nàìjíríà tàbí lókè òkun home delivery service wà tá ò bá yín kó gbogbo tẹ́ bá rà nílé ìtajà wa débikíbi tẹ́ bá ń gbé lọ kò síbi tẹ́ ń gbé lọ tá ò ní bá yín gbé dé kò sì sí ohun tẹ́ béèrè tẹ́ ò lè ríra kò sí bẹ́ẹ̀ ti fẹ́ sanwó ọjà tí kò tẹ́ wa lọ́rùn yálà ní dọ́là ní pounds tàbí náírà gbogbo ẹ̀ ní wẹ́bsáìtì wa lẹ ti lè rí gbogbo ohun tí ẹ bá fẹ́ rà o. www.dollartouch.com pick up address níbi tẹ́ ò ti wá gba àwọn ẹrù yín ní number 1 Alade Street Oshodi Lagos fún ìbéèrè tàbí àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí nọ́mbà yìí 081-373-66848 àti 090-139-58880 United States number 646-737-6538 email dollartouchng@gmail.com Dollar Touch International shopping the easy way. Dollar Touch lẹ pé kí á wá jẹ́. Dollar Touch ni o. ẹyẹ Yorùbá tí àwọn mi ni ọmọ Yorùbá ni mí ọmọ Yorùbá pàtàkì ọmọ Yorùbá tàtà ọmọ pàtàkì ọmọ Yorùbá tàtà ọmọ Yorùbá tó solid mo fẹ́ àsìkò ìsọ pé ẹ máa wo